kàtà tó ní agbára màmí Lizzy Anjorin mọ̀ bó ṣe di fíìmù Àgbàlá yìí ó ní Àgbàlá Gambari bá ìyàwó òun sùn kò sí ẹ́fídẹ́ǹsì ó ní Àgbàlá Gambari ń ta ilẹ̀ ìjọba ń pé Àgbàlá Gambari lu ìjọba ní jìbìtì ó ní Àgbàlá Gambari gbogbo tọ́jà fún òun kò fún wọn kọ̀bọ̀ adẹ̀rí ilé tó kọ́ fún adẹ̀rí ṣọ́ọ̀bù tó gbà fún màmí Lizzy Anjorin ṣe pé defamation of character yẹn ti pọ̀ tí Àgbàlá Gambari bá fi lè arrest Muyideen lórí defamation of character wàhálà Muyideen máa ṣe ẹ̀wọ̀n wàhálà ó máa ṣe ẹ̀wọ̀n mo ṣe sọ wípé màmí Lizzy Anjorin ẹjọ́ tó yọ lọ́wọ́ mo tún bẹ̀ yín for the second time ẹ wùdú ara yín kò lórí ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ tẹ́sọ lọ́jọ́ kìíní àná ó ti ṣe báyìí ọ̀rọ̀ tẹ́sọ yìí normally náà Àgbàlá Gambari lè wálẹ̀ o a tún máa lọ sókè sí ni Muyideen gangan Muyideen ló ń wálẹ̀ o Muyideen ní tiẹ̀ ti ta Muyideen ló ń wálẹ̀ mọ́mí ọ̀rọ̀ tẹ́sọ ń gbà yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́sọ yìí ibùdó ti sọ náà ọ̀rọ̀ tẹ́sọ yìí màmí. Gabriel is going down and nobody can stop it. If he is not taken, ìjọ Gabriel máa tú. At any moment from now, wọ́n máa fọlọ́pàá gbé Gabriel, wọ́n dẹ̀ máa rán Gabriel lẹ́wọ̀n. Ó jẹ̀bi. Gabriel jẹ̀bi. Tó bá mọ̀ bóun fẹ́ ṣe foundation, ó lọ lówó ara ẹ̀. Ó wá lówó ara ẹ̀ nìyẹn, ìṣòro ti wá fún ẹ̀, ẹ̀sà gbọ́dọ̀ ti wá fún ẹ̀. Gbogbo nǹkan tó bá máa ṣe ó yẹ kó ní accountability. Gbogbo àwọn tó bá kọ́lé fún wọn ní dọ́kúmẹ̀ntì wọn. Gbogbo àwọn tó bá gbowó yọ percentage yẹ kọ́lé percentage ló fọ́ bá wọn. Give them, let their family sign. Gbogbo tó bá gbà fún wọn, let their family sign. Take their pictures, post it on the wall. If I get a lawyer, you are going down. Sórí Yahyah Gambari mo fẹ́ pàkíyèsí rẹ̀ sí nǹkan kan. Yahyah Gambari ò sí nínú ọmọdé mọ́ o. Bàbá bébì ni ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tó ní kí ẹni tó já sí inú wàhálà tán wá ń yọ jáde òní kan jáwọ́ lórí ẹ̀. Ṣé nígbà tí ẹ tán fẹ́ yọ ẹ́ kúrò nínú wàhálà ó mọ tójú àwọn ẹni tó yọ ẹ́ kúrò nínú wàhálà ó mọ tójú wọn rí ni? Mo béèrè Boston wọn ò jáwọ́ lọ́rọ̀ ẹ̀. Ẹnìkan ṣoṣo lọ́pọ̀lọpọ̀ da ẹrù rẹ̀ lé lórí tí ṣe Alhaji Ọ̀kanlọ́mọ. Dọ̀là lọ béèrè ǹjẹ́ irú àwa yìí a lè sọ fún Alhaji Ọ̀kanlọ́mọ pé jáwọ́ lọ́rọ̀ Gambari? Kò ṣeé ṣe. Ó mọ tí Alhaji Abe kópa nínú ọ̀rọ̀ rẹ̀ ni. Ó mọ irú ẹkún tí arákùnrin yẹn sun lórí ọ̀rọ̀ rẹ̀ ni. Ó mọ irú ìsọnù tí arákùnrin yìí tó gbà lórí ọ̀rọ̀ rẹ̀ ni. Ṣebí lórí pé wọ́n ń lò ẹ́ fún irinṣẹ́ èṣù ni tí wọ́n náà sì sọ. Tá a sì rí díẹ̀ nú ẹ̀ tó jẹ́ pé ìyókù àfọwọ́fà ara ẹni. Dépò ẹni tí ń ta ọjà rẹ̀ jẹ́jẹ́jẹ́ tán dẹ̀ rí kò mọ tọrọ bárà lójú ọ̀nà, kò mọ yàgbẹ́ lójú ọ̀nà, kò dẹ̀ máa ṣí èrè níta gbangba, kò máa búgi jẹ́. Ó ti Pakistan, ó ti Hindu, ó ti Malaysia tó tiẹ̀ jẹ́ ìlú Islam. Tán bá rí wèrè báyìí wọ́n tún jí pẹ́pẹ́pẹ́ ni. Nílùú èbó yìí gan wọ́n á jí pẹ́pẹ́pẹ́, wọ́n á tún gẹrun fún, wọ́n á tún ṣe, wọ́n dẹ̀ fi lẹ̀lẹ̀, wọ́n tún ra aṣọ sọ́rùn rẹ̀. Wọn ò mọ̀ ní kó wá fọ léègbé, kó wá fọ̀tọ̀, kó wá fọ èébì. Mo béèrè lọ́wọ́ ẹ tó o bá fẹ́ wá èrò Yahyah Gambari kì í ṣe pé ní wọ́n ní kó o má ṣe tó ń ṣe. Ìwà tó ń wù yìí lọ ṣọ́ ara ẹ gidi. Ó ṣe lè ní kán fi Muyideen sílẹ̀ lẹ́ẹ̀kan mọ́ dá sí. Wọ́n ní ìyá Lẹ́kí. Ókè, ìyá Lẹ́kí yẹn kí ló dá ẹ lójú pé Alhaji Lizzy Anjorin ni? Ìyá Lẹ́kí wọ́n pé o, kí wá ló dá ẹ lójú wípé Alhaji Lizzy ni? Ó ṣe lè máa nífẹ̀ẹ́ èèyàn kó tún máa fi ọ̀rọ̀ bọ́ lọ́rùn. Yahyah Gambari dúdú ẹ̀ ńlá ta
let us say the truth tó o bá dá alẹ́ lọ́wọ́ eléyìí kò sẹ́nìkan tí ó bọ̀ yà sí má jẹ́ tàn ẹ́ ẹni ò ń dá sí lọ́rùn tó láàánú lójú púpọ̀ ni abiyamọ ọkùnrin ni tán bá níta labiyamọ ọkùnrin ọ̀kan lọmọ jẹ́ kan ó jẹ́ kan gidi ṣó lórí pé ó yí sí tó forí tì lórí ọ̀rọ̀ rẹ̀ ni èmi tiẹ̀ wàláì mo tiẹ̀ ṣe bí alájà Lizzy ṣe tí ò dáa tàbí ó ní alájà Lizzy ní kán máa ràn mú ìdí lọ́wọ́ ni gbogbo tí ọkàn mi ń sọ fún mi nu jẹ́ ń farabalẹ̀ kí n gbọ́n tí wọ́n tí Yahyah Gambari ń sọ lórí ọ̀rọ̀ tó tún gbé Lizzy síwájú tẹgbẹ́ àbí ti àjọgbélépọ̀ tó bá lò nífẹ̀ẹ́ èèyàn Yahyah Gambari tó bá wà lára rẹ̀ tó bá ju àgbàlagbà lọ dẹ́dẹ́ mirawó ìwọ ni ò yẹ kéèyàn kan ó tiẹ̀ ṣàánú ẹ̀ kó gbà ẹ́ sílẹ̀ Muyideen ni ò ṣépè fún yàn rí Muyideen ni ò bojú ẹ̀sìn jẹ́ rí Muyideen ni ò bá bàbá ń ní bàbá jẹ́ rí Muyideen ni ò sì sọ̀sọ́kúsọ sí gbogbo ayé ṣé àwọn pásítọ̀ ló fẹnu kan ni àbáwọn oníṣẹ̀ṣe ló fẹnu kan ni àbírú àwa tá à ń sọ̀rọ̀ yìí a ti ṣèdáríjì ẹ̀ṣẹ̀ bó o lo ṣe wá lé ní ẹni tó wà nú àhámọ́ kó mọ́ rà láàánú tí wọ́n sì rà láàánú nínú àhámọ́ tiẹ̀ tán yọ ẹ́ jáde nínú àhámọ́ yíyọ tán yọ ẹ́ ò mọrú ìta lára tó wà ní ò mọrú owó tán fi ẹ́ gbà ní bẹ́ẹ̀ náà ni ti Muyideen ọ̀nà owó yẹn ti gé kò dọ́wọ́ Muyideen ṣówó tí ń dọ́wọ́ ọ̀gá tiẹ̀ tẹ́lẹ̀ ṣó dọ́wọ́ rẹ̀ ṣé bí wọn náà ń fariwo ta Yahyah Gambari ṣọ́ra ẹ o wàláì mo ṣe bí bóyá alájà Lizzy bóyá wọn ò dẹ̀ porúkọ alájà Lizzy látijọ́ tí wọ́n ti ń sọ gbogbo wa la sọ pé Àgbàlá Gabriel n tó ṣe yẹn ẹ̀wọ̀n ni straight kì í ṣe alájà Lizzy nìkan ṣó o mọ̀ ẹni tó bá kàwé tó sì mọ bí ó ṣe àdírẹ́sì ọ̀rọ̀ tó sì tún mọ analysis ṣe ọ̀rọ̀ Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muyideen kì í ṣe ọ̀rọ̀ kékeré ẹ̀yin lẹ mú ní kékeré àwọn pásítọ̀ tí wọ́n ń dájọ́ ọjọ́ kìíní ó ti bàbá pásítọ̀ tibẹ̀ tán ọ̀rọ̀ tán sọ́njọ́ sí gan mo kàn fún wọn ní àṣẹ bàbá ni bẹ́ẹ̀yàn ṣe parí nǹkan kọ́ ni pásítọ̀ tibẹ̀ tán sọ lórí ọ̀rọ̀ Muyideen ṣé wọ́n lè gbà fún ọmọ wọn bẹ́ẹ̀ ṣé wọ́n lè ṣerú oore bẹ́ẹ̀ fọmọ ọlọ́mọ ṣé kẹ́lòmí ò so irú ẹ̀ fún ọmọ wọn síbẹ̀ irú ẹjọ́ tán dáńjọ́ náà kò sẹ́ni tó lè gbarú ẹ ló kọ́lé fún Muyideen ṣé Muyideen wá ráyè gbénú ilé náà ó kọ́lé fún Muyideen ó mọ àwẹ̀ bíríbírí tí Muyideen gbà lójoojúmọ́ ni kó tó lè jẹ́ǹjẹ́ ẹ̀kan ṣé àwọ̀ Muyideen wá yàtọ̀ sígbà tó wà lójú títì ní ṣé nítorí aṣọ tí ń wọ̀ aṣọ ọṣẹ́ ní ń wọ̀ eruku wà ń bẹ̀ bọ́ ọ bá kọ́lé sójú títì yóò kéruku tó o bá ní ṣọ́ọ̀bù sójú títì yóò léruku Yahyah Gambari dẹ́ẹ̀dẹ́ mirawó ò ń bẹ́ ó lọ wo analyst tí Mrs. Ọbàtálá tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Muyideen ni ìṣètí kódò ti pẹ́ jù ìṣètí tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ rí sí ọ̀rọ̀ yẹn lóòótọ́ àti lódodo àbọ̀ gbọ́ irọ́ tí wọ́n pamọ́ bàbá wa Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ yẹn ni ọkùnrin yẹn wà lọ́wọ́ mi tó ní bàbá wa Ṣèyí Mákindé òun ló fún Àgbàlá Gabriel àti Oríyọmí Hamzat láṣẹ pé kán lè ṣe nǹkan bá wù wọ́n ṣé bàbá wa Ṣèyí Mákindé ṣé yóò wá ní onígbà Àgbàlá Gabriel ti gbẹni ẹlẹ́ni ilẹ̀ o máa yìí ṣé tí ẹ bá Muyideen nù situation tó wà tíyàwó bá wà lọ́dọ̀ rẹ̀ tó bá wá sílùú èbó lè fọ̀gbé ó lè fọ̀tọ̀ yóò gbowó lọ́wọ́ rẹ̀ ni kì í ṣe pé nínú àkáǹtì kìíní iṣẹ́ owó ilé tọ́kọ́ lẹ̀lẹ̀ ní í ṣe ẹ̀ẹ́dẹ̀ yànyàn náà fún
yóò gbowó ẹ̀ lọ́wọ́ ni. ṣé bí Muyideen nílé bàbá onílé ìyá wọn ò ṣe tún lé ìyá rẹ̀ ṣe kóhun àtàwọn ìyá rẹ̀ ó jọ wà lẹ́gbẹ̀ẹ́ kan náà tó bá jẹ́ pé wọ́n fẹ́ fojú dẹ̀dẹ̀rìn wò ni ọ̀rọ̀ dá sáká lẹ́nu Muyideen ju Àgbàlá Gabriel ju gbogbo yín gan tẹ́ntẹ́lì Àgbàlá Gabriel ọ̀rọ̀ ẹnu Muyideen dá sáká ọmọ Ìbàdàn gan ọmọ Yorùbá gangan ni kò sáàmúlù mọ́là lẹ́nu rẹ̀. Yahyah Gambari òde láyàláyà oníkan jáwọ́ lórí ọ̀rọ̀ èèyàn ìwọ